الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء غير المغضوب عليهم ولا الضالين آمين akíọlọ́hun ọba tí kíkí yẹ ọba tí kíkí tọ́ sí ọba tí bá ṣe ta ni ó bí mi akíọlọ́hun a tún wá dúpẹ́ fún ọlọ́hun lórí oore tó ṣe fún wa oore wo ló ṣe fún wa òun náà ni pé ó ní kémi àti kájọ máa bẹ lónìí àwọn tí wọ́n lówó jù wá lọ tó nípò jù wá lọ wọ́n ti kú lẹ́nu jẹ́ ìjọ sóòní ṣùgbọ́n ó wù ọlọ́run ló fi ṣẹ́ wa kù ọlọ́run adúpẹ́ fún yẹn ọlọ́run fún oore tó ṣe fún wa pé ó ṣẹ́ wa kù láyé lónìí adúpẹ́ fún yẹn ọlọ́run o. àwọn tọrọ àlékún ìkẹ́ àti àlékún ìgẹ̀ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam anábì tó jásí pé hudan wa rahmatan lil mu'minina ìmọ̀nà àti kẹ́ ló jẹ́ fún gbogbo mùsùlùmí. atọrọ àlékún ìkẹ́ àti àlékún ìgẹ̀ kó máa bá anábà Muhammad kó má mọ̀ lórí anábì nìkan kó máa bá gbogbo àwọn ará ilé àwọn sàhábà àwọn khulafai rashidun àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ náà bá ṣe fún wọn kó má dúró ń bẹ̀ náà gbogbo àwọn afẹ́ẹ̀sì tó ti bọ́ sálì kìyàmọ̀ tó jásí pé tọ́lọ́run àti tànẹ́bì ni wọ́n gbé dání tí wọ́n ń ṣe tó ti bọ́ sálì kìyàmọ̀ ọlọ́run lọ́kùnrin bá wa kẹ́ wọn o àti òkú ẹnìkọ̀ọ̀kan wa tó wà ní àlì kìyàmọ̀ ọlọ́run bá wa kẹ́ wọn. àwa tọrọ àlékún ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà fáwọn afẹ́ẹ̀sì tí wọ́n ń bẹ láyé tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run àlékún àlàáfíà tẹ̀mí gígùn bá wa ṣe fún wọn látòrí àwọn bàbá wa Fadilatu Sheikh Imran Eleha àwọn afáwa Fadilatu Sheikh Alhaj Saheed Shittu àwọn afáwa Mufọlọ́nṣọ́ afáwa Suleiman Ẹ̀sàòkè Dr. Alaro Dr. Sharafuddin tó fi kárí gbogbo àwọn afẹ́sìn tí wọ́n jẹ́ afẹ́sìn tó jásí pé ìkọ́tọ́ ọlọ́run sọ tánàbí sọ òun ni wọ́n sọ ọlọ́run àlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà dákun bá wa ṣe fún wọn. àwa kí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin pẹ̀lú gbólóhùn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ẹ̀yin yàwó ẹ̀yin bàbá wa láàrin ìṣẹ́jú márùn-ún ọ̀rọ̀ tá fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni nípa ọ̀rọ̀ on the 31st. ṣé on the 31st yìí ṣó kan mùsùlùmí lọ́wọ́ àbí kò kàn wá kí ni tiwa ń bẹ̀ ṣé ó tọ́ ká ṣàìsùn lálẹ́ ọjọ́ 31st yẹn fún mùsùlùmí. gbogbo ẹ̀yin àfáà tẹ́ wá fẹ́ ṣàìsùn lọ́jọ́ yẹn ẹ̀rọ tí àdìsá nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam tánàbí ni má tashabbaha bi qawmin fahuwa minhum ànábì ni ẹni tó bá kọ́ṣe jọ kan òun náà ti wà nínú wọn. ajá sí pé gbogbo ẹ̀yin àfáà tẹ́fẹ́ ṣàìsùn ní on the 31st ẹ kọ́ṣe wọn ni ẹ̀yin náà ti wà nínú wọn nìyẹn o. ọwọ́ ànábì ni o wípé má tashabbaha bi qawmin fahuwa minhum ẹni tó bá ti kọ́ṣe jọ kan òun náà ti wà nínú wọn. gbogbo ẹ̀yin àfáà àti ń rí káàkiri àlómi ti ń post wípé 3 days prayer láti Christmas àlómi ti sọ pé àwọn máa ṣe tàjú títí wọ New Year. ẹ mọ̀ pé ẹ kọ́ṣe wọn ni excuse tẹ́yìn àfa yìí mú wá kì í ṣe excuse rárá wípé ẹ fẹ́ jẹ́ káwọn mùsùlùmí kí wọ́n lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ yẹn ẹ ṣe pé àwọn ọmọ mùsùlùmí kẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ẹ̀ excuse pé nítorí káwọn mùsùlùmí kọ́ má bàa lọ ṣọ́ọ̀ṣì excuse yẹn kì í ṣe excuse. ẹ̀yin ò ṣe pé wọ́n pé ọjọ́ báyìí ò dá o nǹkan báyìí ni wọ́n ṣe ní ọjọ́ báyìí o 1st of January òòṣà Janus ni wọ́n bọ wọ́n pe òòṣà náà ní Janus nílùú òyìnbó òòṣà yẹn ni wọ́n ń bọ òòṣà náà gan ó wà ní Italy òòṣà yẹn òun ni wọ́n fi ọjọ́ yẹn bọ ṣó wá tọ́ káwa mùsùlùmí káwa sọ pé ọjọ́ yẹn gangan làwọn náà fẹ́ wá kóra wa jòkó pé a fẹ́ ṣàdúrà pé a fẹ́ ṣàìsùn
àwọn ni wọ́n ní títí wọn nìyẹn kò sí kan tó kọ àwọn àfa a máa kọ́ wọn ọmọ wa a kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé ọjọ́ báyìí ló ṣe rí kò dá o ẹ má ṣe kọ́ báyìí lọ́jọ́ báyìí o a kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé a wá gbé nǹkan táná bí ò ṣe a kọ́ wa dédé gbé wọlé àbí ẹ̀yin àfa ṣe ti gbàgbé ọ̀rọ̀ táná bí sọ ni wípé man ahadasa fi amrina hadha ma laysa minhu fa huwa raddun ẹni tó bá mú ọ̀rọ̀ kan wá tí ò sí àṣẹ àwọn ànábì ń bẹ fa huwa raddun ànábì ní a ó dá padà fún man amila amalan laysa alayhi amruna fa huwa raddun ẹni tó bá ṣiṣẹ́ ẹni tó bá mú iṣẹ́ kan wá tí ò sí àṣẹ ànábì Muhammad ń bẹ fa huwa raddun ànábì ní a ó dá padà fún ìjọ kan ànábì tí wà láyé tí wọ́n ti ń bọ òòṣà Janus ẹjọ́ àìsàn mélòó lẹ́wà rí tá ànábì ṣe lọ́jọ́ the 31st pé ànábì wá fa àìsàn síbẹ̀ ànábì fi àìsàn síbẹ̀ tíra ló pọ̀ yìí a ti gbá rìsáàṣì lọ lórí ẹ̀ nínú Quran a ti gbá rìsáàṣì lọ kò sí kan tó kọ mùsùlùmí pẹ̀lú on the 31st kò sí kan tó kọ mùsùlùmí pẹ̀lú on the 31st ànábì ní mátàṣá bá bí kọ́ mi fa wà mí ní ẹni tó bá kọ́ ṣe ìjọ kan òun náà ti wà nínú wọn gbogbo èèyàn fà tẹ bá ṣe àìsùn tẹ kó àwọn èèyàn jọ lálẹ́ ọjọ́ yẹn ẹ̀yin náà ti wà nínú wọn o ọwọ́ ànábì ni o àbí ṣé mi ni mo sọ ni ṣe bá wà ànábì ni pé mátàṣá bá bí kọ́ mi fa wà mí ní àbí èèyàn fà yìí ṣé ẹ fẹ́ tẹ̀lé ọwọ́ ànábì mọ́ ni ṣé fẹ́ yọ ọwọ́ ànábì kúrò láwo ni ànábì tọ́lọ́ fi ìsìlámù wọn wá sáyé ẹ wá gbé tànábì kalẹ̀ wọn àti títí yín irú àwọn bídí àwọn ọ̀dọ́ wo lẹ́ ń gbé wá sínú ẹ̀sìn báyẹn bídí àwọn ọ̀dọ́ lẹ́ ń gbé wá sínú ẹ̀sìn náà ẹ̀yin yẹ́wọ́n bàbá wa kò sí kan tó kọ mùsùlùmí pẹ̀lú on the 31st o kò sí kan tó kọ mùsùlùmí bẹ́ẹ̀ ẹni tó bá ṣe tó ṣe lọ́jọ́ yẹn tó ṣàìsùn ní on the 31st irú ẹni bẹ́ẹ̀ ó ti wà nínú ìjọ yẹn nìyẹn tí ànábì ní pé mátàṣábà bi qawmi fa huwa minhum ẹni tó bá kọ́ ṣe ìjọ kan òun náà ti wà nínú wọn ló fi hàn wípé àwọn lẹ kọ́ ṣe nígbà tẹ̀lé tí wọ́n kọ́ ṣe yẹn ẹ̀yin náà ti wà nínú wọn nìyẹn gbogbo ẹ̀yin yá wa ẹ̀ bàbá wa ẹ má jẹ́ kí àwọn àfáà yìí kó bá yín lẹ́sìn jẹ́ o ẹ má jẹ́ kí wọ́n jẹ́ kí gbogbo wàhálà yín tẹ́ ń ṣe lórí ẹ̀sìn ẹ má jẹ́ kí wọ́n dànù fún yín torí àwọn ànábì ní pé mátàṣábà bi qawmi fa huwa minhum ẹni tó bá kọ́ ṣe ìjọ kan òun náà ti wà nínú wọn on the 1st yìí dẹ̀rẹ̀ yìí òòṣà ni wọ́n bọ lọ́jọ́ yẹn Janus òun ni orúkọ òòṣà náà òun náà wà ní Italy òòṣà yẹn náà wà ní Italy òòṣà yẹn ni wọ́n fi ọjọ́ yẹn bọ làwọn àfa àwọn náà wá kúrò àwọn jọ pé káwọn ọmọ má bàa máa lọ ṣọ́ọ̀ṣì eléyìí tẹ́ fi dá ìsùn lẹ̀ tí tẹ́ fi tẹ́ kọ́tà náà bí ò ṣe lẹ̀ àbí tí kọ́tà náà bí ò stampu ẹ pe àwọn ọmọ yẹn ẹ pe wọn jókòó ẹ máa kọ́ wọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn on the 31st nǹkan báyìí ló fi ń ṣe o on the 1st of January nǹkan báyìí ni wọ́n fi ṣe ẹ máa kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé ẹ máa wá mú evidence wípé excuse wá pé torí pé ẹ fẹ́ jẹ́ káwọn mùsùlùmí lọ sí church ìyẹn ò kì í ṣe excuse káyọ̀ náà kì í ṣe excuse ìyẹn àfa yìí ẹ fẹ́ bá ìsìlámù jẹ́ ni àwọn ọkọ tí ó sì islam tẹ́ ń gbé wọ̀nyí ẹ fẹ́ yọ wá nábì kò náà o kí ló ń kọ mùsùlùmí pẹ̀lú on 31st ṣé àwọn òní ọdún jíjà tiwa táwọn ká ni àná ọdún jíjà wọn táwọn ká náà ẹ wá lọ kọ́ ṣe wọn ẹ lọ kọ́ ṣe àwọn kìrìsìtẹ́nì ẹ lọ kọ́ ṣe wọn tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ káwọn ọmọ yín àwọn ìjọ yín kọ́ lọ ṣọ́ọ̀ṣì ẹ pè wọ́n jókòó kẹ́ ẹ kọ́ wọn lẹ́sìn nípa ẹ̀sìn kẹ́ ẹ kọ́ wọn pẹ̀lú aburú tí ń bẹ lọ́jọ́ yẹn gbogbo àwọn àfà
tó bá ṣàìsùn ní 31st ẹ̀sìn dàrú mọ́ àgbọ́yé nǹkan dàrú mọ́ wọn lọ́wọ́ ni o gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá ṣàìsùn ní on the 31st on the 1st nǹkan dàrú mọ́ yín lọ́wọ́ nílàákàyè gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá ṣàìsùn on the 31st nílàákàyè ọ̀rọ̀ pé à ń jí sọ́kọ́ nílàákàyè gidi ni nílàákàyè rárá tó ṣe ti gbàgbọ́ wà nábì ni pé mọ́tàṣá bá mi kọ́ mi fáwọn àmì ní home ẹ ṣe máa lọ kọ́ ṣe wọn ó di ṣe títí mélòó táwọn kọ́ ṣe wọ́n jẹ́ sí pé àwọn mùsùlùmí làwọn kọ́ ṣe wọn nǹkan tí ó sún ní ẹ̀sìn wọn ẹ gbé wọ́ bídíà dọ́làlà ìwé àwọn bídíà bẹ̀rẹ̀ dọ́làlà ni àánú ni gbogbo ànúdẹ̀rẹ̀ yìí iná ni nǹkan tó sún ní ẹ̀sìn ẹ wá gbé wọ́ àwọn máa sọ pé ká dákẹ́ á lè dákẹ́ alhamdulilayi nígbà tí àwọn àfáà súnà tí wọ́n dákẹ́ àwọn nasfati ń sìn wọ́n ti cancel àìsùn 31st táwọn náà máa ṣe alhamdulilayi kí ló fà nígbà táwọn àfáà súnà ò dákẹ́ nì tá a bá ti dákẹ́ àwọn ọmọ pé improvement a máa bá gbogbo improvement a máa wọnú ẹ̀sìn tá a bá ti dákẹ́ improvement yóò máa wọnú ẹ̀sìn ìyá wa bàbá wa ní ṣókí nǹkan tó fẹ́ kó yọ náà ni pé man tashabbaha biqawmin fahuwa minhum ìdí bá kọ́ ṣe ìjọ kan kò sí nínú wọn o gbogbo ẹ̀yin àfáà man tashabbaha biqawmin fahuwa minhum ẹni tó bá kọ́ ṣe ìjọ kan ó wà nínú wọn ó wà nínú ìjọ yẹn gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá wà lọ kọ́ ṣe àwọn kìrìsìtẹ́nì lọ́jọ́ yẹn tẹ́ lọ ṣe àìsùn ẹ̀yin náà ti di gèfèrí o tẹ́bàdé bá bẹ́ẹ̀ kú ìgbédìde kèfèrí lọ́lọ́wọ́ gbédìde tó bá dojú àlìkíyàmọ̀ ẹ̀yin ìyá wa bàbá wa ẹ má yẹ kí àwọn àfáà yìí dá yín lẹ́sìn nù ẹ má yẹ kí kọ́ da gbogbo wàhálà tẹ́ ń ṣe lórí ìsìlámù lórí tọ́lọ́hún ẹ má jẹ́ kí àwọn àfáà yìí kí wọ́n dànù fún yín báwo ni mùsùlùmí á ṣe lọ fi ijọ́ àdúrà sí ọjọ́ tí wọ́n ń bọ òòṣà Janus òun ni wọ́n ń bọ ní on 31st kí ló wá ṣe ẹ̀yin àfáà kìíní yìí kí ló ṣe ẹ̀yin àfáà yìí gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá ṣàìsùn ní on 31st nílàákàyè lè gbọ́ ẹ̀sìn yé gbọ́ Kùránì yé gbọ́ ànábì gbọ́ àdìsí ànábì gbọ́ yé ìfẹ́ inú ilẹ̀ ń lò tẹ̀lé tọ́lọ́ tẹ̀lé tànábì gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá ṣàìsùn ní on 31st alhamdulilayi àwọn súnà wọ́n ti cancel àwọn nasfat jàre àwọn nasfat wọ́n ti cancel àìsùn 31st gbàtà wọn fọ́ súnà ò dákẹ́ gbàtí wọn dákẹ́ ni tó bá dákẹ́ ni wọn ní cancel bẹ́ẹ̀ náà ni a ṣe ní dákẹ́ lórí gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn yẹn àfọwọ́ ní bídíà àná ọ̀dọ́ yìí a ní dákẹ́ fún yín ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa ṣe ọmọ tí wọ́n pè ní oníkùránì yẹn tó jẹ́ alálòkù ìranù ẹ̀yà wa ẹ má pè ní oníkùránì mọ́ o kì í ṣe oníkùránì o alálòkù ìranù òun ni o alòkù tí àwọn afẹ́ ìlòkù tí bàbá ẹ̀ lòkù òun lòún gbé tó ń lò ó alálòkù ìranù ni o kì í ṣe oníkùránì alálòkù ìranù ọmọ àlè ọwọ́ rẹ̀ ó lè jáde nísìn kó máa ní nínú súrà báyìí ọlọ́ni ká ṣáájú 31st yóò àwọn máa twist òdodo a máa twist yẹ alálòkù ìranù tó bá tún mú ẹ kó tún jáde kó tún máa sọ pé nínú àyà kan ọlọ́run sọ pé ká ṣe àdúrà 31st àti gbá research tíra ló kún mi báyìí àti wo tíra àti wo Quran àti gbá research lórí ẹ̀ kò sí kan tó kọ mùsùlùmí àti wo ṣẹ̀ríà Islam pàápàá jùlọ lórí àdìsá níbi pé matashabbaha biqawmin fahuwa minhum gbogbo yẹn àfáà àtẹ́bà lọ ṣàìsùn 31st nílàákàyè ìlàákàyè ti doríkodò ẹ̀yẹ́ wọn ni bàbá wa ẹ má jẹ́ kí àwọn àfáà yìí kí wọ́n dá yín lẹ́sìn o ẹ má jẹ́ kí àwọn àfáà yìí kí wọ́n bá yín lẹ́sìn jẹ́ tó bá tún yánsìn alálòkù ìranù ẹ̀yà wa kì í ṣe oníkùránì o ẹni tó bá jẹ́ oníkùránì
kò ní máa parọ́ mọ́ Quran o ẹni tó bá jẹ́ oní Quran kò ní máa purọ́ so alálòkù ìrànù ni ìrànù ló ń ṣe òun ń ṣe oní Quran o torí irọ́ ló ń pamọ́ Ọlọ́run nǹkan tó Ọlọ́run ò sọ ló lọ́n sọ pọ́ lọ́n sọ ẹ̀yà wa ó lè jáde sìn kó máa sọ pé nínú àdìsá ànábì ní ká ṣàdúrà nígbà báyìí ànábì ní ká ṣe gbogbo tó bá sọ irọ́ ni ó fẹ́ twist òdodo ni o alálòkù ìranù tó bá bí ẹrẹ jáde kó wá sọ nínú tíra tó bá ti rí pé ká ṣe 31st kó wá sọ nínú Kùránì tó bá ti rí kó wá sọ nínú tíra tó bá ti rí torí kò tẹ́ fẹ́ jẹ ẹ máa ba ìsìn àwọn èèyàn jẹ kí ló dé a lè gbà fún ike ba Islam jẹ mọ́ wa lọ́wọ́ Islam kì í ṣe Islam bàbá yín tọ́lọ́n àti tànẹ́bì ni ẹ wá lọ gbé kan gẹ́gẹ́ wọnú Islam ká dákẹ́ ká máa wò ǹgbà tá a dákẹ́ ń sìn àwọn NASFAT wọ́n ti cancel 31st títí wọn àfá tí ò gbọ́ kí ó yé tí ò gbọ́ kí ó yé tí ò kéwú òun ló lọ ẹgbẹ́ àfá bẹ́ẹ̀ ló máa ṣe àìsùn ní 31st on the 1st o ẹni tí ò bá kéwú tí ò mọ kéwú tí ò lágbọ̀yọ̀ kéwú and then tó dẹ̀ bá ti bá wọn ṣe wọ́n tàṣà bàbí kọ́ mi fọwọ́ mi òun náà ti wà nínú àwọn kèfèrí nìyẹn o ẹ̀yin wọ̀nyí bàbá wa yẹ ká ṣọ́ra o ẹ má yẹ kí àwọn àfáà yìí bá wa lẹ́sìn jẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra wa gidi ẹ má yẹ kí wọ́n bá wa ní ẹ̀sìn jẹ́ ẹ jókòó nílé yín kẹ́ bí Ọlọ́run fúnra yín ń pé wọ́n lọ sí ibì kan wọ́n fẹ́ ṣáàṣì 31st rárá kò sí ẹnu Islam o ànábì ṣì wà láyé tó ti ń bọ òòṣà Janus ànábì rẹ̀ bá wọn ṣàìsùn 31st o àbí níbi tẹ́ bá ti rí torí gbogbo irọ́ ìpúkú tẹ́ máa ń pa káàkiri náà nìyẹn alálòkù ìranù òun ó pera ẹ̀ lóní Kùránì ni kì í ṣe oní Kùránì o alálòkù ìranù lórúkọ ẹ̀ torí ẹni tó bá jẹ́ oní Kùránì yóò gbọ́ ẹ̀sìn yé ẹ̀sìn onídàrú mọ́ lọ́wọ́ o ẹni tó bá jẹ́ oní Kùránì yóò máa sọ òdodo kò ní twist ọ̀rọ̀ Ọlọ́run o ẹ̀yin yá wa yín bàbá ṣe é rí bó ṣe twist jálàbí tó bá tún yá sí a ti fẹ́ twist 31st yẹn kò dé kọ́ 31st kò kọ́ mùsùlùmí àwa mùsùlùmí a ní ọdún tiwa oṣù tiwa táwọn ń kà la fi ń ka ọjọ́ ok as an example ẹ ká wọn sìn ní àwọn òyìnbó lọ́dọ̀ tiwọn tí aago 12 alẹ́ tó bá ti lù àwọn ti bọ́ sí ìkejì nìyẹn ọjọ́ kejì ṣùgbọ́n ní tójú ọ̀run tó bá ti bọ́ sásùbà a ti bọ́ sí ọjọ́ kejì ẹ̀dá ṣé bọ́ọ̀lù ló já sí pé àsìkò wọn lè máa fi nǹkan sí gbogbo ẹ̀yin àfà tẹ́ bá ṣe àìsùn ní 31st tẹ́ fẹ́ bà ẹ̀sìn àwọn ẹlẹ́ni jẹ́ tẹ́ fẹ́ da ẹ̀sìn àwọn ẹlẹ́ni tẹ́ fẹ́ da ẹ̀sìn wọn nù Ọlọ́run á bí yín tó bá dúdú àlè kíyámọ̀ o Ọlọ́run á bí yín gbogbo yín pátá gbogbo ẹ̀yin àfà wọ̀nyí Ọlọ́run á bí yín tó bá dúdú àlè kíyámọ̀ torí kan tí ò sínú ẹ̀sìn lẹ́ ń gbé wọnú ẹ̀sìn kí ló kọ mùsùlùmí pẹ̀lú 31st kí ló kọ mùsùlùmí pẹ̀lú gbogbo yẹn kò kọ mùsùlùmí náà gbogbo kí ni yóò kọ mùsùlùmí ṣùgbọ́n yẹn àfa tó kọ́ tẹ fẹ́ jẹ ẹni wọ́n lè sọ òdodo kò sí nǹkan kò sẹ́ni tí ń tọ́yàn